Ẹ̀lẹ́ o, ó ga gàtúà. Ẹ̀yin èèyàn mi o, oríṣiríṣi. Wọ́n ní wonders shall never end. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní olórí Mariam, yes. Olórí Mariam mà ni o. Wọ́n ló collapse. Wọ́n ti rọ ìkábíyèsí ní kán gbé lọ sí hospital. Wọ́n ní wọ́n ṣe gbogbo ẹ̀ fún, wọ́n ní pé máa jí, wọ́n ló collapse. Ó tún dé hospital. Wọ́n mà ní wọ́n ṣe pé kó máa jí. Bóyá ó dẹ̀ ti jí, I don't know sí ìbẹ́sẹ̀. But a gbọ́ ni pé ó ṣe wà dé hospital yẹn, wọ́n try pé kó jí kò jí. Ẹ sọ pé kí ni ìdí collapse ẹ̀? Oríṣiríṣi, wọn ò tí ì dá kan wọn, wọn ò tí ì rí kẹ̀kẹ́. Wọ́n ní Naomi, Queen Naomi, wọ́n ní àtìgbà tán ti kidnap ẹ lọ sínú igbó, òun àti Ashley, ìyẹn Mariam. Wọ́n láti ìgbà yẹn tí olórí Naomi, wọ́n ní bó ṣe dé, ó wá declare pé yes, battle to battle ló kò sí. Kò sáàyè rìndìnrìndìn mọ́, kò sáàyè sun ẹgbẹ́, kò sáàyè àìlè má sọ̀rọ̀. Wọ́n ní àìlè má sọ̀rọ̀. Tó bá rí nǹkan tó yẹ kó sọ kúrò. Tó bá sọ, wọ́n ní ẹ̀ṣẹ̀ ni. Lọ́ bá ní ṣe ni Mariam ó collapse. Kí ló wá dé? Ó ní torí pé wọ́n ní kó tiẹ̀ tó collapse pé ṣe ariwo Naomi ló ń ké. Naomi padà lẹ́yìn. Naomi, kí ni mo ṣe fún ẹ? Naomi yé ṣe prayer tó ń ṣe. Ó ń jó òun lára, ó ń jó òun lọ́wọ́, ó ń jó òun ní gbogbo ara. Wọ́n ní ṣe ló ranjú kẹ̀ tó ranjú kẹ̀. Naomi fi mí sílẹ̀. Kí ni mo ṣe fún ẹ? Àṣé Naomi wọ́n ló declare fire to fire. Wọ́n ló ti pé gbogbo àwọn prayer warrior. Póhùn kẹ̀. Wọ́n mú ti gan-an ó ní kò tí ì lè wá, kò tí ì dáhùn tó máa wá sáfẹ́. Iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní sí ipá àwọn olórí yẹn, wọ́n gbà pé kì í ṣe jùjú ni Naomi ń ṣe. Wọ́n ti gba Ọlọ́run lọ́gàá. Wọ́n ní kí Naomi wá gbàdúrà fáwọn. Òun àti Ashley. Wọ́n ní ìdúró sí ìbẹ̀rù sí. Bẹ́ẹ̀ ni tó gbódó mì, òun lọ̀rọ̀ wọn. Wọ́n ní Mariam, wọ́n ní ìṣe kékeré. Wọ́n náà sọ pé ó ti collapse, ó wà lọ́spítà. Pé ṣe ló pariwo pé kí Naomi stop ẹ̀. Ó ní Naomi fẹ́ ṣe prayer for 3 days. Fire prayer. Ó ti pé gbogbo àwọn prayer warrior pé ní náà bẹ̀rẹ̀. Ó kù 2 days. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ léni yìí ní ilé Mariam. Pé àti inú ilé ló ti pariwo. Tó ń pariwo pé iná ń jó òun lára. Pé iná ń jó òun lára. Pé kí Naomi kó jọ. Iná ń jó òun lára. Naomi jọ o, fasting and prayer tó ló fẹ́ ṣe. Ẹni tó bẹ̀rẹ̀, ó ti ń reflect lára Mariam. Wọ́n ní Mariam kàn kékeré ni. Tó ń pariwo kó tó collapse, wọ́n lọ gbé lọ sí hospital. Ẹ̀yin èèyàn mi. Ẹ rí i pé wọ́n ló sọ pé kí Naomi má tí pé kó jọ kó stop àdúrà yẹn. Torí àdúrà yẹn ó lágbára. Ó ń jó òun nínú. Wọ́n ní ó ń jó òun lára bí iná. Wọ́n ní ṣèbó sọ pé Mariam, gbogbo wọ́n ní Naomi ń lo jùjú. Ashley dìde. A ní Naomi ògùn tó ń lò fún kábíyèsí. Kó tètè tọ́wọ́ ẹ̀mọ ìbáṣà, àwọn ò ní gbà. Àwọn ò ní ṣe. Wọ́n á tún lọ ká mọ́ ṣọ́ọ̀ṣì. Wọ́n disgrace ẹ̀. Wọ́n pariwo pé ògùn ló ń lò pé kí gbogbo àwọn member má dà lóhùn. Wọ́n má ṣe kíni. Tára ń ta wọn tí Naomi, Ashley gan tí wọ́n rí pé tí ẹ̀yẹn ti fẹ́ yà ní wèrè. Ìyẹn owú jíjẹ yẹn ti fẹ́, ó ní bó ṣe jẹ́. Bẹ́ẹ̀ náà ni Mariam. Wọ́n rí. Wọ́n ní ṣe ló ní kí Naomi wá gbàdúrà mọ́. Wọ́n ní ṣe ló sáré lọ bá kábíyèsí. Kábíyèsí kán bá òun sọ fún Naomi
kán bá sọ fún Queen Naomi pé kó yé ṣe prayer tó ń ṣe yẹn. Prayer yẹn ó wá ń koná sóhun lára, ó ń jó òun náà fẹ́ ìgbà tó fẹ́ dúdùn wọ́n ló fẹ́ relax nígbà tó ń ṣe prayer the first one. Èní yìí ni first ó kù méjì náà. Iná ti ń dáhùn lára Mariam, ó máa dáhùn náà, kò ṣe ní dáhùn. Bí o bá ṣe rere ara kì í àyà ọ́ bí òun lọ̀rọ̀ wọn. Wọ́n ní therefore pé olórí Mariam ó ti wà lọ́sípítà níbi tí iná ti ń jó, níbi tó ti ń pariwo Naomi pé kí Naomi jọ torí Ọlọ́run, pé kí Naomi jọ torí Ọlọ́run kó bá wọn stop prayer yẹn torí ó ní bí prayer yẹn ṣe ń ṣe àwọn lára. Bẹ́ẹ̀ ni òun ni wọ́n ì tí ì rí nkẹ̀kẹ́, wọ́n ì tí ì dákan mọ̀. Ọlọ́run ò tí ì dé, tọ́lọ́run bá máa dé sí wọn. Wọ́n yìí mẹ́yẹ bọ̀ lápọ̀. Àwọn Naomi àtàwọn prayer warrior, wọ́n láwọn ló ń koná sí prayer sí. Ọjọ́ mẹ́ta náà máa fi gba àdúrà yẹn. Ká tó rí ọjọ́ mẹ́ta ẹ̀ ríran wò, ẹ̀ wélé gbọ́, iná gan máa máa jó wọn, inú yàrá wọn yẹn máa gbiná. Àfi kí kán mú gbogbo òògùn wọn, kán lọ gbọ̀n fúyẹ́fúyẹ́, kán gbọ̀n pátápátá. Bẹ́ẹ̀ ni, òun la máa fi kógo já. Òun ni Naomi náà máa fi kógo já. Olúwa ṣeun, adúró tì ní lẹ́yìn olóòótọ́. Ọba tó bá dúró ti Naomi, tó dúró ti Naomi, tó ń kọ ní nǹkan tó máa ṣe, tó ń kọ ní nǹkan tí ó yẹ kó ṣe. Ògo ni forúkọ yín. Bàbá wa ṣeun, ẹ ṣeun. Ẹ ṣe ń gbọ́ tiwa. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, ọwọ́ agbára Jésù Kristi, òun ló máa bá gbogbo wa gbé o. Láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń dá sí fún wa. Ẹ bá mi share, kẹ bá like, kẹ dẹ̀ bá wa subscribe. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. Ikú ò ní jí wa gbé, ṣàrùn ní sọ wá lọ́jọ́. Pẹ̀lú iṣẹ́ ìyanu, iṣẹ́ àrà tọ́lọ́run dá ṣe nínú ayé wa àtayé Naomi àwọn olólùfẹ́ Naomi àtàwọn ọmọ ẹ̀. Ààbò Ọlọ́run yóò dájú lórí Naomi àtọmọ ẹ̀. Bẹ́ẹ̀ ni, lágbára Kristi. Tádé ni ká wò yẹn. Wọ́n ranjú, wọ́n ran ojú náà máa fọ́mọ wọn lágbára. Nítorí Tádé ni ká wò has come to stay. Àwọn ìbẹ́ta náà wọ́n ti wá fojú sí Naomi ní gbogbo àwọn tó ń sọ pé àwọn ò fẹ́ Naomi nínú ààfin. Tọ́n bá ṣọ́ra, Ọlọ́run máa sweep gbogbo wọn kúrò. Torí ààfin yẹn kì í ṣe tiwọn. Naomi ló ní nǹkan. Ẹni tó bá dẹ̀ ní kó ní ló máa dúró sílẹ̀. Òun ló máa jáde fún nílé. Kó nílé lè rojú ráyè. Take care matrimonial home ẹ̀. Agbára Kristi. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá share, ẹ bá like, kẹ dẹ̀ bá subscribe. Láyọ̀ o.